Ẹ káàsán ẹ káalẹ́ ẹ káàárọ̀ ní gbogbo kíbi tí ẹ bá wà tẹ́ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni àkúdédé àsìkò yìí. Ẹ̀yin ọmọ Onítìrí àti àwọn mọ̀lẹ́bí ẹ jẹ́ kó rí yín pé o. Ẹ̀yin ènìyàn ẹ wá gbọ́ nígbà tí ẹ bá ń wo bàbá 90. Ojú olè rèé, ojú olè rèé, Adésùmọ̀mí, Adésùmọ̀mí, ojú olè rèé, ọ̀dàlẹ̀ Yorùbá, ojú olè rèé, ọ̀dàlẹ̀ Yorùbá, ojú olè rèé, olè olè, olè lẹ̀ Yorùbá, olè olè, Adésùmọ̀mí, olè olè, ọ̀dàlẹ̀ Yorùbá. Mo ti send WhatsApp sí nọ́mbà ẹ̀ tẹ́ máa pè l'Amẹ́ríkà. Okay. Mo ti send WhatsApp number yẹn. Okay. So ẹ̀ tẹ́ máa pè àwọn tó wà in charge ta ẹ̀ tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ máa bá sọ̀rọ̀. Okay. Ṣé ibi láti máa ṣe àbí a máa ṣe Naija? Wàá ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Okay. Okay. Máa pe Lékan Agẹṣin. Kí ló ti ń pè? Passport. So gba tí mo wá pè wọ́n wá ní àwọn kọ́là wà ní ìcháàjì ti Amẹ́ríkà. Mo wá ní báwo ni processing ṣe ń lọ. Okay. So ṣé ti ní Ruba account? Ṣé ti ní Ruba account? Ruba account? Mi ò ní Ruba account o. Okay, so because Ruba account ni wọ́n fi máa generate passport tẹ́ máa fi gba passport ní fún yín. So láti Ruba account yẹn tẹ́ bá open Ruba account state wo lẹ wà? Kí ni mo wà? Minnesota mo wà. Okay, Minnesota. So tẹ́ bá ti open Ruba account iye tó bá wù yín lẹ lè fi open Ruba account yín ọ̀rẹ́ lè fi $10 open ẹ̀ kó lè pass tó ti yẹ yín lè fi gba social security yín. So irú social security tá ń lò l'Amẹ́ríkà òun náà máa fún yín ní nọ́mbà ẹ̀ bí pádì ẹ̀ náà ṣe rí nìyẹn. So tẹ́ bá ti open account tán wọ́n máa fún yín ní FSSC. FSSC stand for social security code. So tọ́ bá ti fún yín ìgbà yẹn lẹ ṣẹ̀ṣẹ̀ máa wá tó wá pè mí òun la ṣẹ̀ṣẹ̀ máa wá bẹ̀rẹ̀ sí ní ṣe sí passport Yorùbá nation passport. So màá send the number àwọn customer service Ruba account fún yín. So ẹ máa text wọn lórí WhatsApp text sí wọn ẹ máa save ẹ bí mo ṣe send orúkọ yẹn sí yín. Ẹ save ẹ sórí fóònù yín ẹ wá lọ sí WhatsApp yín ẹ send message sí wọn pé ẹ fẹ́ open account. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa send message sí yín ẹ̀yin náà máa send message sí wọn padà. So àwọn information tó máa béèrè lọ́wọ́ yín ni wọ́n máa ní kẹ́ send the picture of driver license yín l'Amẹ́ríkà bí ẹ take a picture ẹ̀ accurate ẹ̀ send ẹ̀ sí wọn. First name last name yín ẹ máa ṣe username yín ẹ máa send the username yín ẹ dẹ̀ máa send the password tó jẹ́ pé ẹ̀ lè gbàgbé òun lẹ́ máa fi open account yín ẹ máa send ẹ̀ sí wọn. Ẹ dẹ̀ máa send the origin of state origin yín ẹ máa send ẹ̀ sí wọn ìlú tó ti bí yín tó ti yé yín ìlú tẹ́ ti wá ẹ máa send ẹ̀ sí wọn. Place of birth yín ẹ máa send ẹ̀ sí wọn ṣé ìgbàgbé ogun nǹkan tí mo sọ fún yín mo kàn sọ fún yín ni àwọn nǹkan tó máa béèrè lọ́wọ́ yín nìyẹn ní láti send gbogbo ẹ̀ sí wọn because àwọn èèyàn wa máa ní kí ló dé tẹ́ fún béèrè driver license mi wọ́n dẹ̀ máa sọ pé kẹ́ take picture yín ẹ máa ya passport. London £1 is £8 so Nigeria £1 is 23,000. So ta ló máa fẹ́ fẹ́ jókòó sí Amẹ́ríkà ta ló fẹ́ jókòó sí London. So kò sí ọmọ Yorùbá ìdúró ẹ̀ láti ń pariwo fún everybody ilé ti tó lọ ẹ ti ṣe àwọn èèyàn yín tó dẹ̀ tó wọ́n àbí tẹ́yìn náà wà yẹn ẹ sọ fáwọn èèyàn yín everybody gba dọ́kúmẹ́ǹtì ẹ̀ tílẹ̀ Yorùbá bá dé tẹ bá ṣe ń dé airport ló máa ṣe máa welcome yín kò ní dé pé ẹ ṣẹ̀ṣẹ̀ délu yín ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe bí àlejò ẹ lọ ń tò sí passport office àbẹ lọ ń tò sí social security office. Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà á ti ṣe gbogbo nǹkan dọ́kúmẹ́ǹtì ẹ̀ tó yẹ kó gbà á ti gbà nílé ìbò tó wà lóye jẹ́ nìyẹn. Nǹkan ìgbà tí mo pẹ́. àmọ́ nǹkan kan wà bẹ́ẹ̀ o tẹ bá fẹ́ yíbò ìyàwó yóò lẹ́tọ̀ọ́ sí àti gba anything lẹ bàbá wa o. No ọmọ. tó bá jẹ́ awúsá lẹ fẹ́ ìyàwó yóò lẹ́tọ̀ọ́ sí àti gba anything ní ilẹ̀ bàbá wa o. No ìyàwó kan ni ọmọ Yorùbá ni èmi rò pé Ruba yẹn pé àkáǹtì kan ṣo tá a bá ti ṣí ló máa kó gbogbo àtàwọn ọmọ àti gbogbo ẹ̀ nínú ọ̀pá máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀. No ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Okay. ọ̀tọ̀ọ̀tọ̀ ni so kò mara kẹ máa fowó sí ẹ bá ti ṣe ẹyọ kọ̀ọ̀kan fún wọn ìjọ tó bá wà ẹ lè pín sí $5. Sínú Ruba account àbí. Nínú Ruba account ìtàwọn ọmọ yín wọ́n tẹ̀ jẹ́ dà. Bọ́n ṣe ń ṣe program máa ń ra credit máa ń send data tí wọ́n gbogbo ẹ̀ nígbà yẹn.
so ni mo fi ní nọ́mbà wọn lọ́wọ́ ni mo fi wá pè wọ́n. ìyá ọgá. Táwọn máa ti gba bí gbogbo kíní yẹn ṣe ń lọ òun ló wá mú mi tí mo fi. nǹkan táwọn èèyàn sọ náà nìyẹn nǹkan náà sọ nìyẹn. because a ò mọ which is which a mọ which is which. bẹ́ẹ̀ àwọn ò padà sẹ́yìn so nǹkan tá a mọ̀ pé ó dá wa lójú bá máa gbà ní kọ́dún tó parí ọdún yìí kọ́dún tó parí àbọ̀dún tó ń bọ̀ àgbélẹ̀ wa àgbà ìlú wa bàbá akẹ́kọ̀ọ́ máa declare bàbá dẹ̀ ti declare títán so ilẹ̀ wa ti dá dúró nìyẹn so torí ẹ̀ ní gbogbo ètò processing tó ṣe ń lọ lọ́wọ́ owó wa ti wà ńlẹ̀ báǹkì ti wà ńlẹ̀ passport ti wà ńlẹ̀ so kí ló kù ládélé wa ló kù wọ́n declare everybody dẹ̀ máa ṣe dáadáa àwọn tó mú àwọn military wa ti wà àwọn consular so I'm one of the consular passport in America here so àwọn consular wà káàkiri country also everybody ti wà so bóyá jẹ́ nìyẹn. Okay kò sí wàhálà because mo ń wọ̀ pé okay gbogbo ìtàwọn ti bí yẹn ń ṣe wọ́n kàn ń ṣe nǹkan tó wù wọ́n ni. àwọn ta ni. àwọn pákéjì tó ń ṣe wàhálà yẹn ni mo náà kàn ń ṣe tó wù wọ́n ni. ẹ wo ẹbẹ ẹjẹ fún mi mo ti ṣe bí gbogbo wa àpàdé nílé. bẹ́ẹ̀ ni. àní ọmọdé rédíò kó pa kágbà rédíò kó pa rédíò máa ń ṣàtìkù. bẹ́ẹ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ni bàbá mi. àwa tá a dẹ̀ ti pa ijó láti pa iyì tó nígbà tí gbogbo ẹ bá dé lẹ́gbọ̀n àwọn náà tó bá wá parapọ̀ wípé ó dáa ọmọ Yorùbá náà làwa náà ẹ̀ ṣàlèlé wa fún olú bàbá wa. anybody bẹ́ẹ̀ kájà ti gbàlú wa ní ilẹ̀ kéèyàn kan máa wá tàn wá jẹ àwa ọ̀tẹ̀ láwọn onírọ́ tó òótọ́ la gbé dání tó bóyá jẹ́ nìyẹn. ẹ ṣé bá mi mo dúpẹ́ so kẹ bá mi sẹ́ndì nọ́mbà àwọn ní rúbà yìí. ẹ sẹ́ndì first name ní àti last name ní kíni. ok ṣé ti yín. ok ẹ tẹ́tẹ̀ sí mi lórí WhatsApp. ok so màá lè fi orúkọ yín sílẹ̀. ok so màá sẹ́ndì gbogbo nǹkan tẹ bá ní tí bá ti sẹ́ndì yẹn sí yín ẹ ṣáàdì sẹ́ndì wọn ní alẹ́. ok ẹ ti yẹn. ok ẹ ṣé. máa sẹ́ndì ẹ̀ sí. wọ́n máa fi ṣètò àǹpẹ̀ print ní jẹ́ fi ń pè padà ní. printing so bí everybody ṣe ń ṣe nìyẹn. okay so fi dá ìka yín mọ̀ ẹ mọ̀ pé àtìsí nílùú ìlú wa so kí machine tó dé so kó tó dé pé àwọn èèyàn máa wá sí ọ́fíìsì so àwọn first batch tó máa kọ́kọ́ gba passport bọ́n ṣe máa kọ́kọ́ ṣe nìyẹn náà. okay tí n bá máa lọ ra yín tí ẹ máa tẹ̀ ṣe ìka mẹ́rẹ̀ẹ̀wá àbí márùn-ún. ìka mẹ́wẹ̀ẹ̀wá so ẹ máa rí márùn-ún right ń bẹ ẹ máa rí right ń bẹ ẹ máa follow fọ́ọ̀mù yẹn. so tẹ bá ti ẹ̀yin náà bá ti rí tẹ bá ti print ẹ̀ out ẹ máa ti rí pé ok ibi báyìí ni right máa lọ ibi báyìí ni left máa lọ. ẹ kò sí wàhálà ẹ ṣé mo dúpẹ́. ẹ̀rọ amúnisìn olè agbésùmọ̀mí olè ọ̀dàlẹ̀ Yorùbá olè ẹ wojú olè ọ̀dàlẹ̀ Yorùbá olè lẹ̀ Yorùbá olè ọbí wú. Ojú títì ní ilẹ̀ Yorùbá ti dúró. ọbí olè. bàbá at 90 tẹ bá ń pè ní olè tẹ bá ẹ ti mọ̀ pé ẹ ti forí gégùn ẹ ti forí gbèpè ẹ ti forí gba ìpè ayérayé tí ẹ dẹ̀ lè bọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ẹ ti forí gégùn ayérayé tẹ́ ẹ lè bọ́ nínú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ kóra ń jọ tẹ́ ń pe bàbá Akíntóyè ní olè ẹ lè jẹ́ èèyàn nínú ayé ẹ ti forí gbèpè ẹ lè jẹ́ èèyàn nínú ayé. èwo nínú yín ni wọ́n lè gbé bàbá yín síta kán gbé sẹ́gbẹ̀ẹ́ bàbá Akíntóyè. ọ̀pọ̀lọpọ̀ nínú bí bàbá yín wà ní 60 or 70 wọn lè gbé sẹ́gbẹ̀ẹ́ bàbá 90. bàbá at 90 bàbá ń kàwé without glass. èwo nínú yín ni bàbá yín rìnà èwo nínú yín ni bàbá yín lè kàwé. kẹ́ ń pe bàbá ló lè nípa ọ̀rọ̀ passport ẹ wá máa bọ̀ ń sìn ẹ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ passport yìí bóyá ó legit bóyá kò legit ẹ̀yin ẹ jókòó síbẹ̀
jókòó síbẹ̀ má ṣe ránu kọjọ́ lọ tán jókòó síbẹ̀ má ṣe ránu kọjọ́ lọ tán gbogbo ẹgbẹ́ rẹ̀ ń ṣe bẹ́bẹ́ ìwọ ń ṣe ránu kiri gbogbo ẹgbẹ́ rẹ̀ ń ṣe bẹ́bẹ́ ìwọ ń bú bàbá Akíntóyè jókòó síbẹ̀ má ṣe ránu kọjọ́ lọ tán Onítìrí jókòó síbẹ̀ má ṣe ránu kiri orí ayélujára àti ẹ̀yin mọ̀lẹ́bí Onítìrí ẹ ní jẹ́ èèyàn lẹ́yìn kíní burúkú ṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa àwọn ọmọ Yorùbá ṣé ilẹ̀ Yorùbá náà ni àwọn ilé ìdẹ̀ ń jà fún ìbéèrè tó yẹ ká máa bi ara wa nìyẹn ṣé ilẹ̀ Yorùbá náà la ń jà fún nígbà tí ẹ pín sí ọ̀nà méjì a pín sí oríṣiríṣi ọ̀nà a dẹ̀ ń fight for the same cause is it going to possible kò lè work àmọ́ àwa tó gbóǹtọ́ dání ó dá wa lójú ẹ mọ̀ nínú ara yín pé Onítìrí kò sí nǹkan tó gbé dé gbogbo nǹkan tí Onítìrí ti sọ sẹ́yìn èwo ló ṣẹlẹ̀ mẹ́ ẹ ti gba Yorùbá Nation 2022 2025 láwa yìí wọ́n ti ń campaign fún 2027 election ẹ dẹ̀ ti gba Yorùbá Nation ẹ dẹ̀ ti declare ẹ dẹ̀ ti reclaim ẹ dẹ̀ ti ṣe gbogbo ẹ̀ èwo ló ń ṣẹlẹ̀ nínú gbogbo ẹ̀ ń sìn orúurú ìfẹ́ lè dé o mi ò fẹ́ wọn fún àtòrí ariwo tẹ́lẹ̀ yìí ẹ̀yin náà ẹ ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ẹ̀yin ènìyàn mi ariwo fáwọn yẹn lè disturb yẹn má bínú ẹ bá wà fóògùn ló bẹ́ẹ̀ etí rẹ ní kẹ́ fi gbọ́ mi tí yóò ní di ẹ wo fídíò yẹn sìn ẹ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí Ọláyọmí Kóìkí Media ó ṣe àlàyé lórí ọ̀rọ̀ passport yìí ẹ̀yin wá jókòó síbì kan ẹ wá ń pariwo bá Akíntóyè olè mo ṣe àfún yín àánú yín dẹ̀ ṣe mí gan àánú yín ṣe mí tèmi ń ṣe Ọlọ́run ìjọ wo lẹ fẹ́ bọ́nu ilé ẹ wo àwọn ọmọ ọlọ́mọ tó wà nínú prison wọ́n sì wà ń bẹ̀ dè ní Onítìrí gbàgbé wọn síbẹ̀ bí Ọlọ́run á dẹ̀ ṣe gbàgbé Onítìrí nìyẹn ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Ọláyọmí Kóìkí sọ. tó Yorùbá Nation orílẹ̀-èdè Yorùbá ní kíákíá adúpẹ́ fún bàbá wa Professor Adébánjí Akíntóyè adúpẹ́ fún bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho adúpẹ́ fún Deputy YSDM Káyọ̀dé Ẹmọ́lá àti George Akínọlá adúpẹ́ fún gbogbo àwọn executive YSDM stand for Yoruba Self-Determination Movement adúpẹ́ fún gbogbo àwọn independent media Yoruba World Media Koiki Media àti gbogbo media tí ó ń kéde pé kí ilẹ̀ Yorùbá kó dá dúró òun náà nílé yìí fún àwọn tó ń béèrè pé irọ́ ni kò ń ṣe irọ́ AI kò kì í ṣe AI o mo ti so fún gbogbo ọmọ Yorùbá pátápátá òun ni official diplomatic passport torílẹ̀-èdè Yorùbá tí Yorùbá máa lò fún àwọn tó ń ṣiṣẹ́ fún bàbá wa Professor Adébánjí Akíntóyè fáwọn public standard identification ọ̀pọ̀lọpọ̀ tó wá ní ṣé a lè fi travel báwo la ṣe lè lò èyí tó kọ́kọ́ ṣe pàtàkì ni pé a ti swear affidavit ọmọ Yorùbá ni wá a gbọ́dọ̀ lè bẹ̀rù kódà ẹni tó ń bẹ nínú Nàìjíríà ó gbọ́dọ̀ lè sọ pé ọmọ Yorùbá lòun torí bá ti ṣe sọ tẹ́lẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ ìjà Yorùbá tí ń bẹ àwọn ọmọ Odùduwà tí ń bẹ látọjọ́ tí ó ti pẹ́ so tí a bá wá sọ pé a fẹ́ dá dúró báwo la ṣe lè fi hàn fáwọn èèyàn a lè fi eléyìí máa fi ṣe ìdánimọ̀ pé èmi o nínú UK o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó bá tẹ̀ bèrè pé kí yọ ID mi jáde mo lè ná sí wọn pé eléyìí náà ID mi ni torí pé mo ti swear affidavit mo dẹ̀ ti ṣe tán pè ní allegiance pọ̀mọ Yorùbá ni mí ìlúkìlú tó lúkálukú náà bá wà kó tó gba pálí ìlú yẹn wàá swear allegiance ọmọ ìlú yẹn so fáwọn tó ń béèrè ṣé rọ́ ni ṣó ti tọ́ ni bàbá Kóìkí ẹ̀yin mídíà òun lélẹ́yìí mo kí bàbá wa lẹ́ẹ̀kan sí Professor Adébánjí Akíntóyè kò wá ń ṣe gbogbo èèyàn lọ́nà máa gba diplomatic passport but standard identification fẹ́ni tó bá ń wù tó bá fẹ́ gbà ẹ lè béèrè lọ́wọ́ àwọn mídíà àṣàlàyé fún yín ọ̀nà tẹ́ máa fi gbà
lẹ́ẹ̀kan sí èyí ní 1st of August 2025 èmi náà ti jàǹfààní èyí tó ń pè ní Yorùbá orílẹ̀-èdè diplomatic passport fáwọn tó ń sọ pé irọ́ ni kò kìí ṣe rọ́ eléyìí ò kìí ṣe rọ́ màá kọ́ sáré ka nǹkan kan nínú ẹ̀ ní kíákíá òun náà ló sọ pé Yoruba Statutory Declaration, the bearer name identity, declare indigenous Yoruba person as an ethnicity located at the southwestern Nigeria in West Africa and recognized by the UNPO, Unrepresented Peoples Organization, all those whom it may concern, to allow the bearer to pass freely without let or hindrances, to afford him or her every assistance and protection of which he or she stand in need. The bearer identity and citizenship is preserved by Article 1, 2, and Article 3 of the international law. True self-determination and the right must be respected. So, for instance, irọ́ òtítọ́. Koiki Media, bringing the world closer to your doorstep. Ẹnu yìí ò ní kan bàbá mi Ọláyọmí Kóìkí, brọ́dà mi àtàtà. Ẹ kú iṣẹ́ takuntakun lọ́sàn-án lóru. Arákùnrin kì í sùn lọ́sàn-án lóru. Kò sígbà tẹ́ bá ṣí ẹ bá ń bẹ̀ ẹni tó ẹnu gbó bí ọwọ̀ ní agbára ìṣẹ̀lẹ́dùà. Alálẹ̀ ilẹ̀ Yorùbá máa tì yín lẹ́yìn gbogbo ohun tí ẹ bá ń ṣe àti gbogbo àwọn akẹgbẹ́ wa tá wà lọ́ndà bàbá Akíntóyè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ẹ̀rí ohun tó ń lọ, ẹ̀rí wọn kẹ̀dẹ̀ kóra ń jọ kẹ máa pẹ̀gàn bàbá ẹ̀ kẹ máa ṣọ̀tẹ̀. Ó mà ṣe o. Onítìrí tẹ́ ń bá ṣe pọ̀ tí ẹ fojú rí sójú rí. Kí ló ṣe ọpọlọ yín àti sọsọsọ náà? A mọ̀ pé lára yín kọ̀ọ̀kan náà ti gbọ́ràn tó ti sá kúrò ń bẹ̀ wá mọ̀ tó dájú. Torí Wálé Àlè wà lára yín tẹ́lẹ̀, ó ti jáde síta, ó ní irọ́ pátágbà lónítìrí gbé dání. Ara àwọn ọmọlẹ́yìn Onítìrí náà ló náà tẹ́lẹ̀. Ó mọ̀ ń tọ́nà nígbà tá a bá gbómi sọ́wọ́ ọ̀tún tá a gbé epo sọ́wọ́ òsì, a mọ̀ pé omi ó wíwo jura lọ. Ó wíwo jura lọ. Omi àti epo wọ́n wíwo jura lọ. Ẹ mọ̀ ń tọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ ń tọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ ń tọ̀. Let's stop deceiving ourselves. Lóòótọ́ nígbà tọ́rọ̀ passport yìí dé, àwa ò mọ anything nípa ẹ̀. Yorùbá World Media, a ò mọ anything until tí a wá pè wọ́n pé a lè jáde síta ń ṣe ká lọ máa fẹ̀dí ara wa síta gẹ́gẹ́ bí ọmọlúwàbí. A pè àwọn tí a rí pé wà ní ẹ̀ka passport yìí, a dẹ̀ pè wọ́n, a dẹ̀ ṣe mítì pẹ̀lú wọn. Wọ́n dẹ̀ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́. A dẹ̀ wá mí kanlẹ̀ so báyìí ni. It's a diplomatic passport. Ẹ̀yin ẹ ṣá máa wòran lójú yín náà la ṣe nígbà tá a lọ jẹ́jẹ́jẹ́jẹ́ ojú yín la ṣe. Àwa ń wò wá ní báwo ló ṣe jẹ́ pé ibi passport náà ti lọ bẹ̀rẹ̀ kíní kan. Ẹni tó bá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló ń wádìí ẹ̀ ń gbọ́. Ẹni tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló ń wádìí ẹ̀ ń gbọ́. A béèrè ọ̀nà, a béèrè ọ̀rọ̀, wọ́n dẹ̀ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́. Nǹkan tèmi expect ní eléyìí. Nǹkan tèmi expect ní eléyìí. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Àwọn tí ẹ mọ̀ kí wọ́n wà ní ẹ̀ka passport yìí, if you want any information about this passport, please contact Ọláyọmí Kóìkí. Wọ́n mọ ẹni tó máa direct yín sí. Ìwọ̀nba táwọn náà ní knowledge ń bẹ. We will explain to you details. Wọ́n máa explain fún yín details nípa passport yìí. Èwo ni pé kẹ́ jókòó síbì kan kẹ́ máa sọ pé àwọn kan ó lè, àwọn kan ṣé wọ́n gbowó lọ́wọ́ yín. Ẹni tó bá fẹ́ apply fún passport ẹ jọ̀ọ́ ẹ lọ ṣèwádìí. Gbogbo ẹ̀ Ọláyọmí Kóìkí ti ṣàlàyé sínú fídíò tẹ́ wò tán yẹn. Ẹ lọ tú fídíò kẹ́ tú wò kẹ́ share káàkiri. Ẹ share káwọn èèyàn kan gbọ́. Èló náà pé àbí ṣé $20 àbí èló ni òun wá náà fẹ́ fi jẹ́ èèyàn láyé. Tẹ́ máa sọ pé wọ́n fẹ́ kówó jẹ ọ̀rọ̀ kíní kan. Ẹ̀yin èèyàn ẹ ká ṣọ́ra. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ̀wọ̀n kan tá a dà. A ti da enemy ara wa nítorí ọ̀rọ̀ the same cause tá ń fight fún. A ti da enemy ara wa. Àwọn tá jọ ń jẹ tá jọ ń mu nínú abọ́ kan tẹ́lẹ̀, a ti di ọ̀tá ara wa. Ó ti wá di pé ká rí ara wa níta ń sìn ká máa tutọ́ sí ara wa lára. Nígbà tí ẹgbọ́n nǹkan tí Wálé Àlè sọ nínú fọ́nrán kan tó ṣe kọjá, mo gbé fọ́nrán yẹn gbà yẹn náà lọ. Ó wà lórí platform wa. Ó ní ìgbà tí Onítìrí dé ni wàhálà bẹ̀rẹ̀. Èmi ò tí ì rí ibi tẹ́ni tó sọ pé òun fẹ́ ṣe olórí. Ẹ̀rí pọ́ ọmọ tẹ́ ń darí, àwọn méjì ń jà lẹ́yìn wọ́dẹ̀ ní leader. Wọ́n ń jà instead of you
kó bọ́ sáàrin wọn kó là wọ́n ó wá kó sídìí ẹnìkan òun finá mọ́ wàá bọ́ sórí agbágbé wàá máa ṣẹ́ èpè ó dẹ̀ sọ pé ó jẹ́ leader ẹjọ́ ṣé leader máa ń ṣépè ní ìjọ́ wo lẹ ti gbọ́ èpè rí lẹ́nu bàbá Akíntóyè à ń gbọ́ aburú lẹ́nu abọ́ rẹ̀ ẹ lè gbọ́rọ̀ aburú lẹ́nu bàbá Akíntóyè látijọ́ tẹ ti ń ṣépè fún bàbá ìjọ́ wo lẹ ti rí kó jáde síta kó dá yín lóhùn nígbà tẹ ti ń ṣépè fún Ìgbòho òòṣà ìjọ́ wo lẹ ti rí kó dá yín lóhùn kò lè dá yín lóhùn nǹkan tá a dá yín lóhùn ó ń dá yín lóhùn náà lọ́wọ́lọ́wọ́ òun náà lẹ fi ń rí àwọn ọmọ tó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ọmọ lẹ́yìn Onítìrí tí wọ́n ń jáde síta tí wọ́n ń takò àwọn gbòógì ìyá kan jáde ara àwọn ọmọ gbòógì lẹ́yìn Onítìrí ni ó ń jáde síta ó ń ju òkú ọ̀rọ̀ sí Onítìrí ara àwọn nǹkan tá a máa dá ẹ lóhùn nìyẹn ẹ lè pamọ́ sínú òkùnkùn kẹ́ máa ta fà sínú mọ́lẹ̀ kẹ́ fi tọ́ dúdú sínú kẹ́ máa tún funfun síta kí ohun tá a dá ẹ lóhùn kó má dẹ̀ dá ẹ lóhùn ẹ mọ̀ nǹkan tó ń pè ní àjọbí ni àdàbí ó burú ju èpè lọ òun náà la máa dá ẹ lóhùn lẹ́yọ kọ̀ọ̀kan àdàbí yẹn òun la máa dá ẹ lóhùn torí green hair tó wà lórí bàbá Akíntóyè a máa dá ẹ lóhùn nítorí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí olóyè Ìgbòho nítorí pé kí Yorùbá lè bọ́ lóko ẹrú wọ́n pààyàn méjì sí lọ́rùn wọ́n bà gbogbo nǹkan ní ẹ̀jẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì ẹ̀ wọ́n tì mẹ́yìn odi gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa dá yín lóhùn torí a ò rí ipa kọ̀ọ̀kan tẹ̀yìn kó lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá o Onítìrí pẹ̀lú àwọn ọmọlẹ́yìn ẹ̀ a ò rí ipa kọ̀ọ̀kan tí ẹ kó lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ fi wá sílẹ̀ ẹ jẹ́ ká máa ṣe nǹkan tá à ń ṣe jẹ́jẹ́ torí ẹ̀yin ẹ̀ ò gbé nǹkan dání kò sẹ́ni tó recognize yín látijọ́ tẹ̀tẹ̀ ń pariwo bíi tank crier akígbe fọ́nba àtìgbà tẹ̀tẹ̀ ń pariwo kò síbi kankan tí pépà ti gbé ọ̀rọ̀ yín jùgbà tí wọ́n mú yín tẹ́ fẹ́ lọ ṣe jàgídíjàgan ilé tẹ́ lọ fi declare wọ́n wọlé balẹ̀ mi rere tìjú yẹn rí láyé kò sí bẹ́ẹ̀ nìkan wọ́n ti gbé ọ̀rọ̀ yín o orúkọ bàbá Akíntóyè gan ti jáde mẹ́ wọ́n ní bàbá Akíntóyè jáde àtolóyè Ìgbòho wọn làwọn ò lọ́wọ́ ń bẹ̀ wọn ò mọ̀ wọ́n rí pé wọ́n dẹ̀ ní ìjọba Nàìjíríà ẹ mú wọn dáadáa o jàgídíjàgan ni wọ́n a ò mọ̀ wọ́n rí o a dẹ̀ dúpẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ wọ́n mọ̀ bàbá Akíntóyè they know him wọ́n mọ̀ dáadáa ẹni tó ti ṣèjọba ní Nàìjíríà dáadáa ó mọ̀ ọ́nà àtẹ̀yìn òun náà tó yẹ takò ìjọba tó wà ń tà ń sìn ẹ mọ̀ ìgbà tí bàbá ti kọ lẹ́tà sí Tinubu ni ṣé ẹ tí yín di ẹ ò gbọ́ ẹ wá ń pe bàbá Akíntóyè lólè ẹ ní jẹ̀yàn nínú ayé ẹni ibi tí ń pọnmọ́rí balùwẹ̀ lọ́wẹ̀ ẹ ní jẹ̀yàn nínú ayé ni mo sọ bẹ́ẹ̀ ni ẹ parẹ́ máa yẹ ẹ ṣòfò dànù gbogbo yín tẹ kóra yín jọ tẹ ń pariwo tẹ ń kígbe olè bàbá Akíntóyè olè ẹgbẹ́ píṣọ Láyọ̀mí Kòìkí síbẹ̀ ẹgbẹ́ píṣọ gba àwọn èèyàn wa síbẹ̀ ẹ ń pariwo lé bàbá Akíntóyè lórí ẹ ní jẹ̀yàn èpè la máa fún yín bẹ́ẹ̀ ni mo sọ èpè tẹ ò ní bọ́nú ẹ̀ wọn la máa fún yín ẹ̀rí nǹkan tẹ́ ẹ dá sílẹ̀ nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ bàbá Akíntóyè as much as wọ́n try láti pé kí ọ̀rọ̀ yìí má débi tó dé ń sìn láti pé ká paná ẹ̀ wọ́n pe Onítìrí ẹ jẹ́ ká parí ọ̀rọ̀ yìí kí gbogbo ẹ̀ fòròdù lọ mú mi Onítìrí kọ̀ jálẹ̀ tí bá ṣe pé ó ní aim ó ní nǹkan tó ní ó mọ̀ nǹkan tó ní lọ́kàn tó fẹ́ ṣe ó kọ̀ jálẹ̀ ni mo sọ ṣe rí ibi tí gbogbo nǹkan dẹ̀ wá dé ń sìn òun náà lè rí yẹn o ọba ní ká pé bó ṣe lọ rí bó ṣe rí náà lélẹ́yìí o ó dẹ̀ ti rí bó ṣe rí yẹn a máa fún yín jẹ ni anywhere ní bá ṣe tọ́ sọ̀rọ̀ bàbá Akíntóyè àbí tẹ́ sọ̀rọ̀ Ìgbòho àfi kí n máa rí a máa dá yín lóhùn dáadáa ò lè jà ó láàbúrò tó gbójúlé àwọn bàbá Akíntóyè olóyè Ìgbòho wọn ò lè jáde láti wá fọhùn sí ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́ ẹ bá sọ àwa ilé àwọn àbí tá a máa dá yín lóhùn bẹ́ẹ̀ ni wọ́n ní àròyé ní iṣẹ́ ìbákà ìgbé kíké ní iṣẹ́ ẹyẹ lóko kí ni iṣẹ́ wa sọ̀rọ̀ ní ká sọ̀rọ̀ bó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n a ò ní ṣe ọ̀rọ̀ sọ bíi títí torí ẹ ti fẹnu kọ ọwọ́ náà fi ń tẹ̀wé ẹ̀yin ẹ ti fẹnu tẹ̀wé ẹ̀yin ènìyàn mi ẹ̀ ní bínú sí wa ni lóhùn tá a mú wá síta bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin náà ẹ wò wọ́n náà bó ṣe ń pariwo kí ló fẹ́ fa rádàrádà ẹ̀ ní lá fún ẹ̀yin èèyàn mi mo kí yín o èmi ọmọ yín náà ni Yorùbá nation no going back if you wan full detail about passport tẹ́ bá fẹ́ mọ̀ ẹ̀yin ẹ lọ pọ̀ Láyọ̀mí Kòìkí sẹ̀ ó máa ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ àbí kàn pé kí náà ti ń porúkọ máa yí Adéyẹmọ kàn pé wọ́n á ṣàlàyé fún yín lọ́pọ̀lọpọ̀ ní bẹ́ẹ̀ ṣe ń fẹ́ bó ṣe jẹ́ nìyẹn à ní rí ju báyìí lọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àtàtà
Akalamago TV ẹyẹ méjì òkè ń jàṣà ẹ bá wa share ètò wa kẹ́dẹ̀ drop comment yín like and love èmi nìyẹn o. Thank you all. God bless.